Ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ máa ṣe máa play fún yín nínú fídíò yẹn o pẹ́ẹ́pẹ́ẹ́ ọ̀rọ̀ àṣírí ó tú sílẹ̀ ó sọ oríṣiríṣi nǹkan ẹ wo oríṣiríṣi fídíò náà tún sì wà ńlẹ̀ tá a tún máa ṣe play fún yín lẹ́yìn fídíò ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ gbogbo ẹ wo ẹ ti mọ táwa máa ṣe ń ṣe lórí ìkànnì pé tí àwa kò bá rí àwa kì í sọ ìtọ́ bá wá síbí láti wá sọ adẹ́pẹ́ àti ṣèwádìí dáadáa lórí ẹ̀ kí a tó wá sọ tó bá dẹ̀ jẹ́ pé ìgbà àkọ́kọ́ ni ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ẹ jọ̀ọ́ ẹ bá wa like kẹ́ subscribe kẹ́ share àwọn fídíòs wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí ẹ̀wò ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ejò ká má fi àkókò ká má fi ṣòfò ẹlẹ́ka tí ojú abẹ́ kò. ẹ jọ ọ̀rọ̀ tí mo fẹ́ bí yín tẹ́ ẹ bá bò mí ọlọ́run ní bò yín omi ìfẹ́ kẹ́ ẹ bò mí rárá tó ṣe rí mo gbọ́ interview kan tí LIZZY ṣe kó tẹ́ ṣe interview náà she was talking on Facebook ó sọ wípé nǹkan méjì ló dùn mí bẹ́ẹ̀ ó sọ wípé pé òun lòun bẹ̀yìn pé kẹ́ pè mí síṣẹ́ pé ìgbà tó ń sọ pé kẹ́ pè mí síṣẹ́ wá ní ẹ̀ lówó tẹ́lẹ̀ pè mí síṣẹ́ o ẹ wá dá owó tòun sí méjì lẹ́kó fún mi tí ẹ kó dájú fóun tí àjọ fi wá bá yín ṣiṣẹ́ níbi 13 years ago mo kàn fẹ́ mọ bó ṣe ṣẹlẹ̀ ṣé nǹkan tí mo sọ ti yín ni ẹjọ́ máa dá mi lóhùn máa post kìíní yìí o máa post ẹ̀ so mi ìfẹ́ kẹ́ parọ́ fún mi rárá ẹ jọ̀ọ́ bó bá ṣe rí ni kẹ́ ṣe sọ tẹ́ bá bò mí ọlọ́run ní bò yín o tó lẹ́yìn náà bí àwọn ọmọ tí God bless you. àǹtí Ronke káàsán ma ṣàlàáfíà lẹ wà ṣé gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé yìí ọlọ́run nìkan ni ká bẹ̀rù kò kí ń ṣe ẹ̀dá ó sì yé yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí tí n bá bòyìn kọ́lọ́run ọba kó má bò mí torí pé abiyamọ ni gbogbo wa mi ò ní ṣe nǹkan tó jẹ́ wípé because èpè tó bá lọ tó bá bọ̀ ó máa padà jẹyàn ni. mo rántí ngbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ last year èmi ò kí ń wo social media àwọn bloggers much but last year àwọn èèyàn kan send nǹkan kan sí mi níbi tí ANJORIN ti ń sọ wípé tó ń fi fọ́tò mi wọ̀n báyìí tó ń sọ pé tó bá jẹ́wọ́ nìkan lọ bí Lola lórí ọ̀rọ̀ yìí ní last year the same thing tó ṣẹlẹ̀ lọ́dún yìí ni o ikú tó bá jẹ́wọ́ nìkan lọ bí Lola ní pé òun ò fẹ́ gbé àǹtí Ronke wá àmọ́ òun ní kan dánwó sí méjì kan fi gbé àǹtí Ronke wá mo gbogbo ọ̀rọ̀ yẹn bálabàlá last year yẹn àwọn èèyàn send ẹ̀ sí mi gan mo dẹ̀ wò ó and the thing tí mo ṣe fún yín àǹtí Ronke mo dẹ̀ send message sí yín lọ́jọ́ kejì mo ní àǹtí Ronke nǹkan báyìí báyìí làwọn èèyàn send sí mi mo ní kí lẹ fi ìpè kí n ṣe ẹ̀dẹ̀ ni pé kí n fi sílẹ̀ kí n máa wò ó ràn níwájú ọlọ́run ọba téèyàn kì í pè jẹ́rìí ẹ̀rọ gbogbo àwọn tó ń sẹ́ǹgẹ̀ sí mi ní àánú láti dìbọ́ǹkì ẹni o àti Ronke máa bínú o kíní kan ṣé bó ṣe rí nìyẹn lóòótọ́ ó ń challenge mi pé kí wọ́n á bọ́ síta èsì tí mò ń fún gbogbo ẹ̀dá ni wípé sẹ́ ẹni tó ní ọ̀rọ̀ tó jẹ́ senior colleague mi tí kò bá mú mi ṣẹ̀ wọ́n ti sọ wípé kí n fi sílẹ̀ kí n má sọ anything pa ẹ̀ ipe ó yá wọn kí n ṣàfi sílẹ̀ mo nígbà táǹtì Ronke ti sọ bẹ́ẹ̀ yẹn mo ní I won't come out because èmi ò like drama téèyàn bá parọ́ mọ́ mi mo lè má sọ nǹkan kan kí n máa wò àmọ́ tó ti involve somebody else mi ò dẹ̀ fẹ́ ṣe èèyàn yẹn mo dẹ̀ bí yín ṣé kí n come out ẹ̀dẹ̀ ni pé kí n fi sílẹ̀ now ọ̀rọ̀ yìí wá jáde again lọ́dún yìí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí send ẹ̀ sí mi again ní ìjẹta mo wá wò pé ọ̀rọ̀ yìí again so tó wáyé pa àti paná ọ̀rọ̀ yìí ní last year ni bóyá kò bá má jáde again but torí pé mi ò like social media drama àbí wàhálà lè rí anything like that lórí page mi ó ní ò jẹ́ kí n sọ anything now ó ti wá tó gẹ́ àti Ronke tẹ́yìn náà bá bò mí ọlọ́run ò ní bòyìn nínú fídíò tí LIZZY ṣe nínú ọdún ìtìjẹta tá à ń sọ yìí ó sọ síbẹ̀ pé òun àti yín jọ wà ní Texas ẹ jọ wà lọ́dọ̀ ọ̀bọ̀dà Ṣọlá gbàtẹ́ bímọ òun lòun bá yín tọ́jú ọmọ tèmi wá pò ń pé mo fẹ́ ṣe iṣẹ́ òun wá sọ wípé tí n bá gbọ́ òun nìkan wá báwo ló ń ṣe fẹ́ ṣe kò sẹ́ni tó máa help àǹtí Ronke òun lòun bá àǹtí Ronke tọ́jú ọmọ níbi táwọn jọ wà yìí èmi wá ní mi ò lówó àǹtí Ronke ipe owó títí ẹnìkan ni mo ní kó máa bọ̀ òun wá ní pé kí n dówó tòun sí méjì kí n fi pò wá àǹtí Ronke wá first of all ẹ̀yin àti LIZZY òjọ́dé kí n sọ̀rọ̀ nígbà tí ẹ dé sí New York according to what I heard
flight kan náà ni mo rà bọ́ ẹ jọ bá flight kan náà wà kódà ẹlẹ́ẹ̀rí ní airport bó gbójú sókè tẹ́tẹ́ yín sọ̀rọ̀ kò rí yín kò mọ̀ gbàtẹ́ bímọ kò mọ̀ gbàtẹ́ ṣe kó mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo pè yín méjèèjì míì tí ẹ mọ̀ pé yín méjèèjì ń jà láti wá ṣiṣẹ́ náà lọ́jọ́ náà lóní àti bàbá àrà ọ̀sán lájọ pé. In fact ìgbà tá a dé airport ẹ̀yin lẹ kọ́kọ́ dé a tún wá ń dúró kí Lizzy dé ni just because mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ó rojọ́ lọ́jọ́ náà ló ní pé ipe kò sẹ́ni tó máa gbé òun lọ sí airport jìnnà sí kinní bóyá ó lòun pàdé yín ní airport ṣáà ń kíra débi kó fẹ́ gba ọmọ lọ́wọ́ yín àbò fẹ́ bá yín tọ́ ọmọ àbí kó wà níbi tẹwà òun ló ń bá yín tọ́ ọmọ rárá tí ń bá parọ́ mọ́ yín àti Ronke ẹja mi ẹ̀yin lẹ ní ọmọ àdìsá yẹn á ti pé bí 13 years báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí tí ọpọlọ tèmi bá gbàgbé nǹkan mo mọ̀ pé yín ò lè gbàgbé nǹkan. ìgbà táyì méjì dé airport mo dúró plane ti yín land mo dúró sí airport cause Bronx ni mo ń gbé ńgbà yẹn Queens ní airport wà few hours later òun náà dé adèjọ lọ sí ilé ẹ̀yin méjèèjì ò kì í kí ara ìgbà tí a dé ilé ọ̀dọ̀ mi ìyá mi wà wọ́n sì wà láàyè wọ́n wà láàyè kíkú má pa wọ́n. àwọn náà ẹ̀ṣẹ̀ parí ọ̀rọ̀ yìí tí wọ́n gba ọmọ ọwọ́ yín Àdìsá bébì ọmọ yìí ò tí ì lè jọ ọmọ oṣù méjì lọ tí wọ́n gbé fún list tí wọ́n parí ọ̀rọ̀ mi ò wá rántí nǹkan tó ló fàjà lọ́jọ́ náà lọ́hùn tí òfin kí yín tẹ̀ fi ń jọ kíra that's not even the bone of God ìyẹn kọ́ ni mo fẹ́ discuss lẹ́nìí bọ̀ wípé òun tọ́jú ọmọ ọwọ́ àti Ronke mo wá pé òun fúnṣẹ́ òun ò fẹ́ fi àti Ronke sílẹ̀ torí òun lòun bá wọn tọ́jú ọmọ lé ẹni tó mọ̀gbà tó bímọ lẹ́ni tó kì í kó ewu ọmọ lẹ́ni tó mọ̀bi tó dé sí ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tẹ́ dé sí lẹ́jọ́ ẹ̀pọ̀ ọ̀tọ̀ ni mo pè wọ́n ọ̀tọ̀ ní àti bàbá àrà pè wọ́n síṣẹ́ ọ̀tọ̀ ni mo pè wọ́n Lizzy síṣẹ́ tó wá sọ di pé mo wá ń pín owó pé owó ti tiẹ̀ àti Ronke ọ̀rọ̀ yìí jọ mí lójú but we need to iron this out once and for all and ìdí ni wípé táwọn èèyàn bá ti mọ̀ pé nìkan ò kì í like drama social media what they can do is try to make that person talk because video ti last year she was actually challenging me láti come out mi ò ní anything against Lizzy you understand only a lè má jọ rẹ̀ mọ́lẹ̀ ni but she used to be my friend she was my friend níjà èmi àti òlásọ̀ but láti last year tí mo ti rí first video yẹn lọ́rọ̀ yẹn ti ń gbé mi nú ẹni kì í má sọ̀rọ̀ gbà yẹn mi ò sọ̀rọ̀ but tí a bá paná kínní once and for all tó bá di next year Lizzy ṣì máa ṣe fídíò mi jáde bọ́rọ̀ ṣe rí kọ́ nìyẹn o mi ò pín owó sí méjì o ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́wàá o kò kí ìjọ síbì kan náà kò bá yín tọ́jú ọmọ o àti Ronke ibo ni mo ti pè yín gbàtẹ́ wá dé New York tí mọ́mí ti wá parí ìjà tó gbọ́mọ ẹ̀ sí yín lọ́wọ́ tó gbọ́mọ Àdìsá lé lọ́wọ́ tíjà ti parí ìgbà wo ni mo wá pè ipe Lizzy máa ń sọ̀rọ̀ yín mo wá pè yín méjèèjì kalẹ̀ ẹ wá ń wọlé báyìí ó ní agbára o Ronke ibi tí kinní tó yà mí lẹ́nu dé last year táwọn èèyàn ṣe ń sẹ́ndì ẹ̀ sí mi Lizzy báyìí ó di fóònù ẹ̀ mú báyìí ó dẹ̀ fi péjì mi wọn àwọn èèyàn ó ní kàn lọ sí péjì mi kàn lọ bí mi olójú èèyàn tó máa dákẹ́ o ó ní ojú because èmi àti ẹ ò ní reason láti gbé mi jáde láti máa ní pé kí wọ́n verify nǹkan tó dẹ̀ mọ́ ń pé this thing is not true tí ó bá yẹ kó wá wàhálà because èmi àti ẹ ò níjà mi ò bẹ́ anybody jà she posted me for my birthday that same last year I posted her for her birthday but why because I don't know because mi ò fẹ́ bọ́ síta láti sọ̀rọ̀ bó tó yẹ pé kí ni yìí involve yín o dẹ̀ mú mi jẹ́rìí èké mo dẹ̀ reach out sí yín last year àti Ronke as a peaceful person tẹ́ jẹ́ ẹni pé kì í ṣàfilẹ̀ kì í máa wọ́rùn inú mi dẹ̀ dùn mí ní kúrọ́ fún yín mo ìṣẹ́ sọ fún yín lẹ́nìí ni because we share common goals. Ipe let's just leave her let it die down like that it doesn't matter but kí ni ìtura jẹyọ lọ́dún yìí again tí a bá paná ọ̀rọ̀ yìí káyé mòótọ́ the internet never forget ó máa tún ṣẹlẹ̀ next year she's going to come out again and say the same thing because mi ìfẹ́ wàhálà mi ìdẹ̀fẹ́ drama I know she's going to come for me lẹ́yìn eléyìí o but I will not respond but mi ò ní parọ́ màá sọ òótọ́ tó bá máa pa mí nìkan pa mí téèyàn bá máa kú sórí òótọ́ ó sàn jù sórí irọ́ lọ this thing never happen ó gbé ọmọ àti ó síbẹ̀ gbàgbọ́ bímọ ó
kí wọn kú ewu ọmọ ó lọ síbi tó ti bímọ ó sì ń bẹ̀ lọ́jọ́ tó ṣe kò mọ ó gbé ọmọ wọn dání kéèyàn má kú ọmọ ẹlẹ́dàá ọmọdé Àdìsá will be like 13 years àti òkè èmi àti yín gan àkí lẹ́yìn pé you know lórí social media lẹ́kọ̀ọ̀kan ká like comment ara wa so bí ẹlẹ́ẹ̀kan lọ́dún lèmi àti yín sọ̀rọ̀ lórí WhatsApp but ó ń parọ́ mọ́ ọmọ ẹlẹ́dàá ọmọ ọ̀run pé wọ́n ló tọ́jú ọmọ tó jẹ́ pé òòrí ọ̀ǹtìgbà tẹ́yìn méjì dé New York kì í kíra mi lè sọ gẹ́gẹ́ bí mo sọ I don't want to go into details of nǹkan tó sọ pé ó fàjà tó ṣàlàyé lọ́jọ́ náà lọ tí mo mi fi bá yín parí ẹ̀ wọ́n gba ọmọ wọn tí wọ́n gba ọmọ lọ́wọ́ yín wọ́n lè gbé police pé ọmọ àti ẹ̀yà gbé dání ìjà dẹ̀ parí why the lies that ìwọ ló ń bá wọn tọ́jú ọmọ mo á request fẹ́ ìméjì láti wá bàbá àrà òsùn ò tí kù wọ́n wà láàyè kọ́ ló ń bá wa lọ́ra ẹ̀mí wọn kọ́ dàgbà kan dógbó èmi ò jù bẹ́ẹ̀ lọ o. èmi àti Liz àníjà èmi àti Liz àjàrí títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí èmi àti Liz ò jàrí àkàn ríra wa for a very long time nígbà yẹn tí mo wá sí Amẹ́ríkà ni ẹ̀mú bí kéèyàn má ríra yẹn for like 3-4 years kádẹ̀ pàdé l'Amẹ́ríkà ó tàn that was it èmi àti òríra wa ni ìgbà tí mo dẹ̀ rí ní airport tó dẹ̀ ń ṣe gángan mo rò pé òkè fẹ́yà tá a bá débi tá à ń lọ you know so èmi àti ẹ̀ ò jà but to my surprise ó wá sọ pé èmi rojọ́ èèyàn kan lẹ́yìn èmi rojọ́ òun lẹ́yìn kí ni Liz ṣe fún mi tí mo yẹ fẹ́ rojọ́ ẹ̀ lẹ́yìn ṣùgbọ́n máa ní nǹkan kan téèyàn máa ṣe fún yàn kéèyàn tó sọ pé òun fẹ́ rojọ́ ẹ̀ lẹ́yìn kò ṣẹ̀ mí rí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò ṣẹ̀ mí rí up till today ó ṣàmà ní reason tí mo ṣe máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó ṣàmà ní nǹkan téèyàn fẹ́ ṣe fún yàn tí mo ṣe máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kò sí nǹkan tí mo fẹ́ sọ nípa Lizzy kí ni mo fẹ́ sọ nípa Lizzy bí Nàìjíríà ṣe tóbi tó èmi lọ́rọ̀ ẹyọ kan ṣoṣo bí Nàìjíríà ṣe tóbi tó yẹ mo lọ́rẹ̀ kan ní Kòròdú you understand mo ṣe mo ń gbé lọ́gbà ọ̀rẹ́ mi wà ní Kòròdú kí ṣe rí distance yẹn dẹ̀ mo lọ́rẹ̀ kan London ó tán lẹ́yìn yẹn mi ò lọ́rẹ̀ rárá you understand what I'm saying so kò sí nǹkan tí Lizzy ṣe fún mi tí mo yẹ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kí ló ṣe fún mi èmi àti ẹ̀ ò ríra àjọ ní same stature kábà sọ pé bí a ti wọ́n bá fẹ́ cast ẹ̀ tán bá rí wọ́n cast ní àjọ ní same stature àjọ sọ̀rọ̀ bákan náà in fact àwọn producers tó ń pè ó yàtọ̀ sáwọn producers tó ń pè mí so tá a bá máa pàdé bóyá ẹ̀kọ̀ọ̀kan la máa ń pàdé mo lè káyé ìgbà tèmi àti Lizzy ti jọ pàdé lórí sẹ́ẹ̀tì rẹ̀ so kí ni nǹkan tó fẹ́ ṣe fún mi tí mo jẹ́ fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn bọ́ ó yẹ Ọlọ́run ju bó ṣe yé àwa èèyàn lọ mo kàn fẹ́ clarify ọ̀rọ̀ sísọ lẹ́yìn yẹn ni you understand what I'm saying àti pé òun bá mi tọ́jú ọmọ yẹn nǹkan tí mo kàn fẹ́ clarify nìyẹn bọ́ ó yẹ Ọlọ́run ju bó ṣe yé àwa èèyàn lọ ẹ ṣé mo dúpẹ́ ìyá mi God bless you ẹ ṣé. Ronke, kò sí problem. Like I said, me need anything against Liz. You understand? Me need anything against her. Last year, mo ṣe post her, o no post me fún birthday. Me o kí n dá sí whatever tó bá ń ṣẹlẹ̀ ní online, tó bá ń go on. I don't. I try to stay neutral. See anything tí kò bá kàn mí. So kò sí ìjà, kò sí anything until ìgbà táwọn èèyàn pé àkíyèsí mi sí fídíò last year yẹn mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́yìn àti ẹ̀ngbà yẹn tí fídíò tó fi ṣe fídíò yẹn last year talking about nǹkan tó ṣẹlẹ̀ bí 13 years ago. So èmi ló yẹ kí n bínú gbà yẹn pé why are you showing my page and directing people to my page to come and be verifying stuff with me? But mi ò bínú, mo dẹ̀ pè yín ẹ̀dẹ̀ ní ká máa wò. So ẹ ṣáà jẹ́ ká jẹ́ kí gbogbo ẹ̀ dá ẹ̀dá kó lọ. That's èmi kàn. It's very important for us to talk about this. Lẹ́yìn eléyìí mi ò ní sọ anything mọ́. Even tó bá bẹ̀rẹ̀ sí ṣe fídíò àbí anything, I do not have anything to say. Mi ò kí ń ṣe drama lórí page mi ò dẹ̀ kí ń like láti máa involve ní àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. But thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ yín for clarifying this issue with me. So kò jù bẹ́ẹ̀ lọ ṣé mà. Thank you.